Records. Oh na 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 na. Yoruba dìde. Ẹ fọwọ́ sí kí Yorùbá dá dúró. Gbogbo dẹ̀ wá lọ́rùn. Ẹ fọwọ́ sí Odùduwà dá dúró. Ká lè dòmìnira. Ẹ fọwọ́ sí. Yé kí ìgbáyé wá kára tù wá lára. Ẹ fọwọ́ sí. Agogo tó lè kókó kó lè dẹ̀rọ̀. Ẹ fọwọ́ sí. Bóyá àkókò lọ bá gbẹ́dúgbẹ́dú. Àwa la lọ́rọ̀, àwa la lówó. Ọmọ Odùduwà ẹ jẹ́ ká dìde. Ká dìde fún ẹwà o, ká dìde fọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa. Ọmọ ẹlẹ́ran tó ń di gungun, ọmọ alájọ wọn wà kíkà. Yé ọmọ Yorùbá ẹ dìde o. Kájà fúnlẹ̀ wá. Kẹrù dòmìnira ẹ fọwọ́ sí. Kí Yorùbá dá dúró. Gbogbo dẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí. Odùduwà dá dúró. Ká lè dòmìnira ẹ fọwọ́ sí. Yé kí ìgbáyé wá kára tù wá lára ò ẹ fọwọ́ sí. Àkókò tó lè kókó kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí. Ìfẹ́. Ṣùgbọ́n tọmọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni. Tọmọdé bá tó ládà ó yẹ kó fún ni o. This is time for us to stand. Yorùbá land ẹ máa sùn pa. Kájùmọ̀ pé ilẹ̀ wa ni. Kájùmọ̀ pé iṣẹ́ wa ni o. Ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa. Yorùbá ronú. Yorùbá ronú. Ẹ jẹ́ kájà fómìnira wa. Kí iṣẹ́ lè wà fáwọn ọmọ wa. Gbogbo kó lè tẹ̀ wá lọ́rùn o. Ẹ fọwọ́ sí. Kí Yorùbá dá dúró. Gbogbo tẹ̀ wá lọ́rùn. Ẹ fọwọ́ sí. Odùduwà dá dúró. Ká lè dòmìnira. Ẹ fọwọ́ sí. Yé kí ìgbáyé wá kára tù wá lára o. Ẹ fọwọ́ sí. Gbogbo tó lè kókó kó lè dẹ̀rọ̀. Ẹ fọwọ́ sí. Ẹ fọwọ́ sí. Ẹ káàbọ̀ sórí ètò bàbá mi fẹ́ rí. Ifá ẹ̀là mímọ́ Ọbàtálá Ọ̀rúnmìlà Odùduwà Ṣàngó Ọbalúayé Èṣù Yábẹ̀tà Ọlọ́mọ Onílẹ̀ Iyemọja Ọ̀ṣun Ọya Ajé Ológun Ìwà Ayao Ọba Ọtì ẹ dìde àti ṣetán Àsìkò rèé fún gbogbo wa láti dìde o fún ọ̀rọ̀ orílẹ̀-èdè wa o. Gbogbo wa pátápátá ló kàn o, kò sẹ́ni tí ó kàn o. Aláàjì ẹ káàbọ̀. Yínká mo rí ẹ o, káàbọ̀ sórí ètò. Mo ní àṣírí orísun ìṣòro àwọn ọmọ Kaaro Ajire part 4. Mo ti sọ pé part 1000 la máa dé. A gbúdọ̀ sọ gbogbo problem wa, a dẹ̀ gbúdọ̀ máa sọ solution, a dẹ̀ gbúdọ̀ máa ṣe ká máa gbé ìgbésẹ̀ because eléyìí tó wálé ní òun ní mentality. A gbúdọ̀ gbé mentality Nàìjíríà, a gbúdọ̀ gbé wọ Yorùbá nation, a gbúdọ̀ bọ́ mentality Nàìjíríà, a gbúdọ̀ bọ́ kalẹ̀ ká tó wọnú Yorùbá nation. Kò dìgbà tá bá gba ilẹ̀ wa ká tó bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo àwọn ìgbésẹ̀ yẹn. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káàbọ̀ sórí ètò. Ọpẹ́ olódodo títí láéláé ni a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ kú gbogbo gbà ẹ̀yin ni mo máa bá èmi lẹ máa rí. Gbogbo àwa tá ń jà fún ọ̀rọ̀ ilẹ̀ Kaaro Ajire tá à ń fi tinú tọkàntọkàn ṣe tí a ò ṣe torí ipò, tá ò ṣe nítorí owó, tí a ò ṣe nítorí famous. Tá bá gba ilẹ̀ Kaaro Ajire wọn ò nífẹ̀ẹ́ ní kankan wa ṣàwátì. Gbogbo ẹ̀yin ènìyàn wa náà káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo wa a ní sọ́ra wa nù, a ní sọ́kọ̀nù, a ní sọmọnù. Mo tún ti dé bí mo ṣe ń dé. Mo ní àṣírí ìṣòro àwọn ọmọ Kaaro Ajire orísun ẹ̀ òun ni mentality. Kí là ń pè ní mentality? What is mentality? Irú mentality wo ni wọ́n gbé dání? Irú mentality wo ni mo gbé dání? Mo sọ̀rọ̀ kan, mo ní gbogbo ẹ̀ ló ń wọnú ara wọn lọ́tún lósì. Mo ní mentality Kaaro Ajire ó yàtọ̀ sí mentality Nàìjíríà. Mentality Kaaro Ajire ni pé kí n gbé ọjà mi sẹ́gbẹ̀ẹ́ kan. Kẹ́yìn dé kẹ́ fẹ́ rà, kẹ́ mú nǹkan tẹ́ fẹ́ mú, kẹ́ fojú owó sẹ́gbẹ̀ẹ́ kẹ́ máa lọ. Mentality Kaaro Ajire nìyẹn. Mentality Nàìjíríà òun ni a lot of us la gbé dání nísìn. Òun ni gbogbo wa gbé dání.
tá fi ń wu àwọn ìwà tá à ń wù, ìwà bó bá ọpá bó bá ọbù lẹ́sẹ̀, ìwà ìmọ̀tara ẹni nìkan, ìwà ìnífẹ̀ẹ́ tó, gbogbo àwọn mentality yẹn inú Nàìjíríà la ti kẹ́kọ̀ọ́ ẹ̀. Mentality Kaaro Ajire ni pé ká rọ́mọlàkejì wa tó ń ga ká tì í láti gùnkè, nítorí pa mọ̀ pé tó bá gùnkè ó máa fà wọn yòókù ẹ̀ náà á fà wọn sókè. Mentality Kaaro Ajire òun ni ká rẹ́ni tó kù díẹ̀ ká tó fún, ká gbárùkù tì kó lè tó fún, kó lè fa àwọn tó kù náà, kó lè help wọn. Mentality Kaaro Ajire nìyẹn. Tá bá wá sọ̀rọ̀ nípa mentality, irú mentality wo ló wà? Oríṣiríṣi mentality ló wà, a lè kà wọ́n tán. We have different type of mentality. Báwo wá ló ṣe affect wa psychologically? Òun ló máa mú mi bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tó pera wọn, àwọn ọ̀jẹ̀lú tó pera wọn ní òṣèlú. Another thing, kí n tó bọ́ sórí ọ̀rọ̀ àwọn ọ̀jẹ̀lú, òun ni pé mentality ó ní capacity fún intelligence thought, kò kí n ṣe fún thought burúkú, thought ìbátẹnijẹ́, thought ìjẹnilẹ́sẹ̀ nìkan ni mentality ta ní. Ó wà fún àwọn oríṣiríṣi intelligent thought. Mentality ó dẹ̀ ní characteristic lóríṣiríṣi, ó dẹ̀ wà characterize sí life èèyàn àti inú èèyàn. Lálákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ àwọn ọ̀jẹ̀lú, òun mentality wo náà gbé dání? Ní ìsìn tá bá ń wò bó ṣe ń lọ ní Nàìjíríà, tí o bá ti ń ṣe Fúlàní tó dẹ̀ wà nínú politics, o lè rọ́wọ́, tó bá ti fẹ́ Fúlàní níyàwó tó dẹ̀ wà nínú politics, o lè rọ́wọ́ mú. Òun ló dífá fún gbogbo àwọn ọba náà ní ìsìn tí wọ́n fẹ́ ìyàwó Fúlàní, nítorí pé àwọn náà fẹ́ belong. I got to belong tipátipá. I must join the clique. Sharing mentality. Tá bá dẹ̀ ń follow àwọn analysis grandpa, God bless grandpa ọgbọ́n wọn kò ní kú mọ́ wọn nínú. Wọ́n ní ó máa tó stage kan tí àwọn ọmọ Kaaro Ajire ò bá fẹ́ ọmọ Fúlàní, wọn ò ní ríṣẹ́ ṣe, wọn ò ní rí pòdìmú, wọn ò ní rí biwọ̀. Kò ń ṣe pé ó máa tó stage kan, ó ti ń débẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ báyìí, nítorí pé kí ni a wà nínú Nàìjíríà. Ìdí nìyẹn tá ṣe ń pariwo pé Yorùbá nation nìkan ni only answer. We need to opt out of this Nigeria. Ìlú tó yẹ pé ẹkún, òṣè, ìbànújẹ́ òun ló ń sọ lójoojúmọ́. Ẹ lọ wo news. Àwa tá bá follow news in Nigeria, kí ni àwọn good tó yẹ pé inú ó lè múnú wa dùn? Àná odindi filling station ló jóná lẹ́kọ̀ọ́ ní Mushin. The same thing lábẹ́kúta, àwọn Fúlàní dáná sun gbogbo àwọn shops. Ní Láfẹ́nwá to be precisely, ṣé àwọn nǹkan ta fẹ́ continue láti máa dojúkọ nìyẹn? Àbí ká jáde kó jẹ́ tiwantiwa ká build titiwa? Mentality Nàìjíríà òun ni la fi ń pariwo one Nàìjíríà. Tá bá gbé mentality Nàìjíríà kúrò, tá gbé mentality ọmọ Kaaro Ajire wọ̀, òun la máa mọ̀ pé tiwantiwa ni. Òun la máa mọ̀ pé yes, kò yẹ ká wà nínú rúùlù báyìí, nítorí pé a belong sí rúùlù báyìí. And ìdí nìyẹn tí mo ṣe ní a gbọ́dọ̀ bọ́ mentality Nàìjíríà, a gbọ́dọ̀ bọ́ sílẹ̀. Ìgbà wo la gbọ́dọ̀ bọ́ sílẹ̀? Nítorí pé báwo ni ọ̀nà wo ni mentality ṣe affect wa? Ẹ wo àwọn olóṣèlú nísìn, wọ́n live luxury life. Ẹ má bínú mi, àwọn yẹn mi lè má lè rí wọn sọ Yorùbá, mo ń struggle ẹni. Àwọn olóṣèlú live luxury life. Ẹ wo àwọn ọ̀dọ́ wa nísìn, kò sí ọ̀dọ́ tó ronú pé jẹ́ kí n ní industry kékeré kan káwọn èèyàn wà London mi kán máa benefit. Nítorí pé àwọn olóṣèlú wọ́n gbé mentality Nàìjíríà sóní orí. Mentality tó dẹ̀ wà lórí wọn ni pé oppression, kó oppress àwọn èèyàn. Ta ni bàbá ẹlẹ́ yìí, ọmọ ta ni ẹni lẹ̀ yìí? The same thing làwọn youth, upcoming youth náà ń ṣe nísìn. Another thing ló máa gbé mi lọ sí Nollywood. Nísìn tẹ́ bá lọ sínú Nollywood, the only thing tó ń ṣe tó jẹ́ fíìmù táwọn èèyàn wò, òun ni kò ṣe area boy. Nítorí pé kí ni mentality Nàìjíríà nìyẹn. Àwọn upcoming youth náà bí area boy náà ni. Kò ṣe slay queen. Àwọn upcoming youth náà slay queen náà ni.
mentality Nàìjíríà ìdí ní ta gbọ́dọ̀ fi change the way ta ṣe ń ronú. Kí ni mentality tí wọ́n gbé sórí lára wa náà torí pa ti wọ́n ń lo òyìnbó àti dára lo òyìnbó èmi ò dẹ̀ lè ṣe gbá mọ́ èmi ò lè ṣàwo mọ́ torí pé kinní kan torí pé a gbé mentality lo òyìnbó sórí ni. Ìdí nìyẹn tí mo ṣe gbé topic yẹn wálé ni pé mentality èèyàn òun ni ọ̀nà tó máa fi ń jẹ́ kí èèyàn ronú thinking ability èèyàn mental mind èèyàn òun ni mentality èèyàn. Kí ni ìrònú ọkàn tiyín kí ni ìrònú ọkàn tèmi báwo ni mo ṣe ń ronú ṣé mo ń ronú pé okay èmi ti wà ń bí àwọn ọmọ mi wà pẹ̀lú mi ọkàn mi balẹ̀ mi ní problem kankan. Ó dàbí ẹnìkan tó pè mí lánàá tá à ń sọ̀rọ̀ mo ní gbogbo èrò ọkàn mi ní pé tó bá yẹ pé mo ní agbára mo ń fi French sọ pé tó bá yẹ pé pouvoir agbára náà máa ń pé kí n kó gbogbo àwọn èèyàn mi kúrò ní Nàìjíríà. Mo ní òkè tí má ní kí n kó gbogbo àwọn èèyàn mi gbogbo àwọn ọ̀rẹ́ mi ńkọ́ gbogbo àwọn tó nífẹ̀ẹ́ mi tí mo nífẹ̀ẹ́ ńkọ́ ó dà àwọn fámìlì wọn ńkọ́. Ìdí nìyẹn tí gbogbo wa gbọ́dọ̀ parapọ̀ tá ṣe gbọ́dọ̀ ṣe kí ni ká gba Yorùbá nation. Orílẹ̀-èdè Kaaro Ajire orílẹ̀-èdè tí máa jí tí máa ní ìyá alágbájá ẹ káàárọ̀ ń bẹ̀ yẹn o ìyá tàmẹ̀dù mo rántí nígbà kan many years ago ní UK ẹ máa gbọ́ látojú window ni tó máa ní dádì làwọn àmórí yẹn káàbọ̀ sórí ètò ẹ má bínú ó ti stroke ọjà ni tó máa ní lágbájá ṣó wà ń lé tàmẹ̀dù ṣó wà ń lé àwọn mentality Kaaro Ajire nìyẹn. Ìyá alágbájá mi máa gbúrú ẹ̀ṣọ́ àlàáfíà ni tá máa mọ nǹkan tó ń ṣera wa mentality Kaaro Ajire nìyẹn because mentality wa ó ń ṣiṣẹ́ pẹ̀lú mind wa. Our mind works with our mentality. Our mind is our mentality. Èrò ọkàn wa òun ni mentality wa. Kí ni nǹkan tó ń rò ìjẹ́ wọ́n rò pé Yorùbá nation yìí ká gbà kí n lọ jẹ senator kémi náà kówó jẹ kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó jọ nítorí pé ìfẹ́ aráàlú ló jẹ gbogbo wa lógún. Àwọn ẹlòmíì wọ́n ń ṣe Yorùbá nation wọ́n ń ja ìjàngbara yìí pé ká lè gba ìlú yìí kò ń ṣe nítorí pé wọ́n fẹ́ lọ jẹ oyè kankan kò ń ṣe nítorí pé wọ́n lé ipò ìfẹ́ aráàlú ló jẹ wá lógún. Èmi for example mo máa ń sọ máa ní nítorí àwọn ẹbí mi àwọn ọmọ mi ìrandíran mi kó má bàa ṣòkò ẹrú mọ́ àti wípé Nàìjíríà ń na àwọn èèyàn wa lẹ́gba lọ́wọ́lọ́wọ́. Ẹ wo story bá mi ṣe gbogbo wa la gbọ́ ọmọ yẹn ẹ wo ẹkún abiyamọ ṣe ti rí mentality tí ìyá yẹn gbé sórí ni pé ìjọba ẹjà fún wa o ìjọba ẹjà fún wa o justice for Bámiṣé justice for Bámiṣé mentality Nàìjíríà nìyẹn mentality Kaaro Ajire ó yẹ kí wọ́n rán òkú Bámiṣé ni tí wọ́n bá rán òkú Bámiṣé tí òkú Bámiṣé bá jà wọn ò ní dáṣọrú ẹ̀ṣòro mọ́ wọn ò ní dáṣọrú ẹ̀ṣòro mọ́. Tá bá bẹ̀rẹ̀ sí ní gbé mentality Kaaro Ajire sí orí nísìn tí ọmọ jáde lọ tí wọ́n pàdé ẹ̀ lọ́nà tó rí pé wọ́n pàdé ẹ̀ lákọ mentality Kaaro Ajire nìyẹn. Àní gbé mentality Nàìjíríà sí orí mọ́ nítorí pé mentality Nàìjíríà tí gbogbo wa gbé sórí òun ló ń fa gbogbo nǹkan tó affect wa yìí. Ẹnìkan náà ń gbowó mo gbowó owó kinní kan àárín tó fowó ṣe mentality Nàìjíríà ni nítorí pé tá bá gbé mentality Kaaro Ajire sórí àkọ́kọ́ ìfẹ́ àwọn ọmọ ènìyàn ìfẹ́ gbogbo ọmọ Kaaro Ajire jákèjádò gbogbo àgbáńlá ayé ló máa wà lọ́kàn wa. Ṣé tí mo bá ṣe nǹkan yìí ṣé kò ní affect ṣé kò ní pa àwọn ọ̀ràn mi lára ṣé kò ní pa àwọn ọmọ Kaaro Ajire lára. Mo ti sọ severally and I will repeat it as an example. Màmá kan wà nínú ìlú yìí màmá yẹn máa ń bá mi jájọ ní problem and ní issue màmá yẹn máa ń bá mi jà káàkiri ní àgbàlagbà ni màmá yẹn ó jù mí lọ
mi ò lánú mi báyìí kí n fún màmá yẹn lésì rí, mi ì bú màmá yẹn rí. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, kódà èmi àti màmá yẹn lọ kóòtù, mi press charges against ẹ̀. Ìgbà tó wá yá, màmá yẹn wá ní problem. Wọ́n wá pè mí kí n wá witness against ẹ̀. Àwọn èèyàn ti pè mí lẹ́yìn, opportunity rẹ o láti ṣe kinní kan. Ìgbà tí mo débẹ̀, mo sọ fún wọn kò sí nǹkan tí wọ́n fi lọ̀ mí tán pọ́n máa fún mi kí n kàn witness against ẹ̀. Mo sọ fún wọn, wọ́n ní mi ò mọ anything nípa nǹkan tó ń sọ yẹn. Àwọn èèyàn àwọn tó mọ̀ pa kéèsì yẹn wọ́n wò mí báyìí. Mo ní ẹjọ́ tí màmá yìí bá lọ sẹ́wọ̀n kí lè rè mí. Ọmọ Yorùbá mà ni wọ́n. Torí pé a ní misunderstanding. Okay, wọ́n ń hùwà bó ṣe mọ̀ ọ́ wù. Èròǹgbà tèmi ni pé kí n make sure pé wọ́n lọ sẹ́wọ̀n. Kí ni èrè tèmi máa jẹ́ tó bá lọ sẹ́wọ̀n? Mentality Kaaro Ajire nìyẹn. Kò kí ń ṣe mentality Nigeria. Mentality Nigeria máa ní pé ṣòbó ṣe nǹkan tó náà ṣe, yes mo lè witness against ẹ̀. Àwọn mentality àmọ̀rí ìbákú bẹ́ẹ̀ ni. Àwọn mentality àmọ̀rí ìbákú. Mentality àwọn tí mò ń sọ nípa àwọn politician, òun ní pé wọ́n gbé spirit of oppression wọ̀, wọ́n oppress àwọn èèyàn. Ẹjọ́ ṣé wọn kì í allocate revenue fún state ni? Ṣé local government ò kí ń gba títí ẹni? Ordinary fever ó ń pa àwọn èèyàn. Egypt ministry ló máa ní allocation tó ń gbà. Àwọn èèyàn kúkú àìtọ́jọ́, ẹlòmíì cardiac arrest ni. Ní ayé àtijọ́ tí ọ̀dọ́ bá mu sìgá, ó máa fojú pamọ́ báyìí, kò ní jẹ́ kó mọ̀ pé òun mu sìgá ni. Nísìn gbogbo oríṣiríṣi nǹkan làwọn ọ̀dọ́ wa mu. Mentality Nigeria ni. Ara mentality Nigeria òun ló ń jẹ́ ká máa gba obìnrin àjòjì láyé àtijọ́. Látijọ́ táláyé ti dáyé, Yorùbá ń fáwúsà náà, Yíbò ń fẹ́ Yorùbá náà, kò ní kọ́lọ́fín nínú. They are marrying for love. Kò kí ń ṣe pé torí pé mo fẹ́ gba position ni mo ṣe fẹ́ ọmọ Fúlàní. Kò kí ń ṣe pé torí pé mo fẹ́ kí sálárì mi ga kó fi mí jẹ first class ọba ni mo ṣe fẹ́ ọmọ Fúlàní. Mentality Nigeria nìyẹn. A lot of people these days, bàbá mi bàkà ẹ kújọ́ mẹ́ta sà, ẹ káàbọ̀. A lot of people these days, ara àwọn àṣírí ìṣòro àwọn ọmọ Kaaro Ajire nìyẹn. A lot of people these days, òun ní pé mentality tó gbé sórí ni pé I want to marry her nítorí pé ó fine. I want to marry her torí ṣẹ́ńjì wà lọ́wọ́ ẹ̀. Ara àwọn mentality Nigeria nìyẹn. Bàbá mi bánú sọ, mi ń bèèyàn sọ. Ẹ káàbọ̀ sórí ètò sà. Àwọn mentality Kaaro Ajire ni pé mo nífẹ̀ẹ́ ni mo ṣe fẹ́. A lot of people wọ́n máa ń behave irrational. Wọ́n lọ sókè lẹ́nìí, wọ́n lọ lẹ̀ lọ́la, wọ́n gbé sọ́tún lẹ́nìí, wọ́n gbé sósì lọ́la. Ara àwọn mentality Nigeria nìyẹn. A lot of people ṣẹ́rí táyé sọ pé okay different. Àwọn ẹlòmíì wọ́n ní mentality tó yẹ pé they calculate a lot before kẹ́yìn tó wò pé ibi ládé wọ́n ti kọjá ibi tẹ́dé. Mentality kan nìyẹn. The higher minded people are the people who think fast. A lot of people wọ́n máa ń think faster than ẹlòmíì. Kò kí ń ṣe pé torí pé ọpọlọ wọn yàtọ̀ àbí nǹkan kan. Ara àwọn mentality tá à ń sọ nìyẹn pé a ní jókòó sójú kan. Ó dàbí lórí ọ̀rọ̀ petition. Mo wá give analysis pé ọ̀nà ọ̀tá tún lè gbà tí petition yẹn máa fi wà faster lélẹ̀. Máa yẹn ni èmi náà dẹ̀ rò but mi ò rò pé ó lè work. Mo wá pe èèyàn kan pé ẹ gbọ́ nǹkan báyìí ìgbésẹ̀ báyìí ẹni ó máa work jù. Ṣẹ́tìrí. Ẹni tó rò pé kò lè work a lè bá wọn wí. Ẹni tó rò pé ó máa work a lè bá wí.
ó yẹra wa jura wa lọ but mentality wo ni wọ́n gbé sọ́kàn. A lot of people wọ́n ní higher mindset lórí party success. Ẹ wo gbogbo àwa tí àwọn mentality lórí irọ́, God bless you Alhaji. Àwọn kan wà sí mentality lórí irọ́ ni. Èèyàn tá mọ̀ pé 85% kò wà health wise fún láti du ipò. 85% ni mo pé o kò wà okay o but wọ́n ṣàfẹ́ tiraka ẹ̀rí mentality wọn. Àwọn bàbá tó yẹ kó ti wà ní home kó máa tọ́jú wọn, kó máa bá wọn gé èékánná wọn. I remember when my father was alive, èmi ni máa bá wọn gé èékánná wọn, máa bá wọn kó dọ̀tí etí wọn. Wọn ò fi àgbà wọn ṣe rádaràda. Mentality Kaaro Ajire ni àwọn bàbá yẹn. Wọ́n gbàgbà ń tara, wọ́n lie down báyìí, wọ́n máa wo nǹkan tó ń lọ, wọ́n máa gba atẹ́gùn tó dá sára. But mentality Nigeria ni kí bàbá 70 years, bàbá 70 something years, bàbá 80 years, wọ́n ṣe wà ń jàdú ipò. Mentality Nigeria ni. Wọ́n ní the young shall grow. Nígbà tí ẹ fáwọn young láyè, báwo ni wọ́n ṣe fẹ́ grow? Allow wọn to grow in knowledge, allow wọn to allow mental status wọn kó máa think higher, kó work faster. Nítorí pé oppress wọn, tún fi press wọn mọ́lẹ̀. Máa promise heaven and earth. Tẹ́ bá ti promise heaven and earth tán, ordinary water lè provide. A lot of people will say one Nigeria, one Nigeria, one Nigeria, one Nigeria, one Nigeria. Mentality one Nigeria, òun ló bí rituals. Àti pé it is poverty mentality. Òun ló jẹ́ káwọn èèyàn máa rò bẹ́ẹ̀ pé the only way táwọn fi lè make owó òun ni through rituals, through killings. Gbogbo ìwé tá náà gbé tá ń pè ní ìwé mímọ́, gbogbo àwọn nǹkan kí ni Umbo ló ti sọ fún wa pé go and kill. Àwọn wo ló ní ló sọ pé go and kill before you make it in life. But torí pa ti gbé mentality Nigeria àti gbé sórí. We need to embrace our mistake. Kò sẹ́ni tí ò kì í ṣàṣìṣe. Mo máa ń sọ màá ní kò kì í ṣe change nìkan ló constant in life o. Mistake is not constant because when the mistake keep on repeating itself ló ti di nǹkan míì. But kò sí ni there are ways tá máa fi ṣe mistake. Àwọn ọ̀nà tá fi lè ṣe mistake lóríṣiríṣi. Lọ́jọ́ kan èèyàn lè ṣe mistake méjì mẹ́ta. So kò sí ni. À ń bọ̀ ń bẹ̀ bàbá Bàkáì gbogbo wa la máa sign petition. Mo ti rọra relére fèbọ̀ àyè máa sọ̀rọ̀ lórí ẹ̀ gidi. Tá bá dẹ̀ ti ṣe mistake yẹn àtúnṣe ó wà very important. Tá bá ṣe àtúnṣe òun ló máa keep energy wa high. Òun ló máa jẹ́ kí energy ta nìyẹn kó continue láti máa lọ because gbogbo wa a lè sùn ká kọrí síbì kan náà. Kí ni àṣìṣe wa? Kí ni àtúnṣe? Àṣìṣe wa nípa gbé mentality Nigeria sórí. Nísìn àtúnṣe ni pé ká bọ́ mentality Nigeria sílẹ̀, ká gbé mentality Kaaro Ajire wọ̀. Kí ni mentality Kaaro Ajire? Alákọ̀ọ́kọ́ òun ni ìfẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé ká máa care fún ara wa. Ká máa care fún ara wa. Ẹlẹ́ẹ̀kẹta tó ṣe pàtàkì òun ni òtítọ́. Òtítọ́ ló ń gbé orílẹ̀-èdè lékè. Ẹ̀rí bí Nàìjíríà ṣe dì lẹ́yìn. Bàbá tó bá mi sọ̀rọ̀ lọ́sàn wọ́n ní Nàìjíríà yáwó títí wọ́n tún yáwó fi jẹun. Àwọn politician yẹn yáwó láàrin ara wọn, wọ́n á dẹ̀ máa fowó yẹn jẹun. Hello mommy. Ẹ má bínú, màá pè yín padà. Mo wà lórí live program. Wọ́n yáwó títí wọ́n tún yáwó tó máa fi jẹun láàrin ara wọn. Watching live from Dubai, bàbá mi ẹ káàbọ̀ Ayọ̀lá, God bless you. Wọ́n yá mentality Nigeria òun ni. Bàbá mi máa sọ pé tó bá yá owó ó di ẹrú fún ẹni tó yáwó lọ́wọ́ ẹ̀. Tó bá pa irọ́ ó di ẹrú rọ́. There are so many things èèyàn máa ń di ẹrú fún.
ríran ọmọ Kaaro Ajire sìn lórí ilẹ̀ wa Fúlàní á wá wọ́n máa nu àwọn èèyàn wọ́n ti lé àwọn èèyàn kúrò ní gbogbo àwọn ọjọ́ ọ̀la industrial estate wa because gbogbo àwọn village yẹn tó jẹ́ ahéré tá à ń rí gẹ́gẹ́ bí ahéré yẹn industrial estate future industrial estate ilẹ̀ Kaaro Ajire ni. A lot of people àwọn olè la máa ń celebrate àwọn olè la máa ń appreciate àwọn jagudujẹra la máa ń feed positive we feed them positively tó yẹ ká sọ fún wọn pé nǹkan tẹ́ ṣe ò dáa tó dẹ̀ mo máa ń sọ màá ní láti orí kánsẹ́lọ̀ and Buhari can donate $1 million to Afghanistan ṣe bọ́ mọ̀ ọ̀yá wọn ni wọ́n mọ̀ nǹkan tó ń ṣe. Àwọn jẹgúdújẹrá la máa feed positively náà máa ṣe bàbá ní o bàbá rere bàbá kẹ̀ la máa ṣe fún làwọn èèyàn máa kọ́mẹ́ǹtì tẹ́bá rí ibi tí wọ́n ti nísìn tá à ń sọ̀rọ̀ nípa àwọn tó lè ṣàǹfààní fún wa amọ̀ye wa àmọ́ tá bá ti rí ibi tí wọ́n ti gbé wọ́n jọ grandpa send fídíò fídíò fún mi lánàá pẹ̀lú pásítọ̀ kan tó lóhun ìránṣẹ́ Ọlọ́run àwọn èèyàn òrò ń jẹ́jẹ́ o wọn ò mọyì àwọn members wọn tó jẹ́ graduate tí wọn ò ríṣẹ́ o wọn ò lè ṣe data fúnjọ wọn o wọn ò provide industry o pé okay o church ló ní industry yìí o gbogbo ẹ̀yin ọmọ tẹ̀ ń wá bẹ́ẹ̀ wá ṣiṣẹ́ o mentality Nàìjíríà ni nítorí pé ìmọ̀tara ẹni nìkan òun ni wọ́n mọ̀. What is necessity? What is liability? Pope gan tó jẹ́ pope kò ní private jet àmọ́ tí wọ́n kọ́ la bá wálé ni. Mindset wa ó lè change kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe kíni kó máa work positively. A lot of people sìn a lot of youth sìn tẹ́ bá bí even àwọn ọmọ kéékèèké tẹ́ bá ní kí ló fẹ́ ṣe á ní yahoo tẹ́ bá bí eléyìí kí ló fẹ́ ṣe kò sẹ́ni tó fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ mọ́ nítorí pé number one àwọn tó kọ́ṣẹ́ ọwọ́ gan wọn ò ríṣẹ́ ṣe kí ló fà á tí wọn ò fi ríṣẹ́ ṣe kò sí iná kò sómi àwọn tó tún wà nípò wọ́n prefer kó lọ kó àwọn àjòjì for example ẹ wo Dangote ó ra ilẹ̀ sẹ́kọ̀ọ́ ilẹ̀ Kaaro Ajire èmi ò gbọ́ rí ibi tó ti ń kọ́ rìfáínárì sáàárín ìlú o ká ṣáà máa múra náà ni ó wá kó àwọn ó lọ sí India ó lọ kó àwọn èèyàn wá láti wá ṣiṣẹ́ ń bẹ̀ kò benefit àwọn aráàlú yẹn o mentality Nàìjíríà ni nítorí pé wọ́n náwó náà ń wá cheap labour èmi ò rí as cheap labour I see it as wickedness àìnífẹ̀ẹ́ ibẹ̀ orí ilẹ̀ tó wá profiti ò nífẹ̀ẹ́ àwọn ará ibẹ̀ mentality Nàìjíríà ni mentality wo là ń pàṣẹ sí àwọn ọmọ wa ẹ káàbọ̀ bàbá mi balẹ̀ mentality wo la pass sáwọn ọmọ wa learning process làwọn ọmọ máa ń go through mentality wo la wá gbé dání táwọn ń pàṣẹ sáwọn ọmọ ó wà very important nítorí pé kí ni children will be learning from us and tó bá dé ti discover mentality tá gbé dání òun náà máa gbé dání mo jẹ́ ẹ̀dá kan tó yẹ pé mo máa ń pera mi ní loner in the sense pé mi ò kí ń jáde mo ò kí ń ṣe tó máa ń jáde except tí mo bá ní nǹkan tí mo fẹ́ lọ ṣe ń ta mo wá notice pé àwọn ọmọ mi náà kì í jáde o gbogbo síríìsì gbogbo ẹ̀ náà mọ̀ wọ́n á jókòó wọ́n á wò á kàn máa pè mí ni pé my mommy kí wá fi guide sí mo wá sọ fún wọn pé try kẹ́ máa jáde try kẹ́ wá ní my mommy did you go out you too you don't go out torí pé mo ti fi sínú system mo gbé mentality yẹn wọ̀ pé okay this is téèyàn ṣe máa live life that you will not have problem ọmọ mi ọmọ ọdún mẹ́jọ máa sọ fún mi pé mommy there is danger outside o ó better kéèyàn wà nínú ilé o
Money, there is no way, there is no danger. Oh, wá sọ fún mi pé títà pọ̀ pé il y a beaucoup d'esparus, as in àwọn ọmọ tó disappear. Wọ́n ti fi sí ọpọlọ wọn ní school pé kọ́ má lọ sí Africa o during holiday o. Africa is a dangerous place to go. Ṣẹ́rí mentality tó ti gbé sáwọn ọmọ yẹn lórí. Màámi ẹ̀dọ́yan ẹ̀ka bọ̀mà. Same they did to Lebanon. We are still suffering for it, especially Ibadan or your state. Tí mo ṣe ń sọ lọ láti kékeré láti máa ṣe kíni láti máa fi ojú àwọn ọmọ yẹn mọ the right way. Dangote did not pay compensation to owners of the land and property is occupying. Now Fulani terrorists are terrorizing those communities. Ṣẹ́tírí èmi mọ̀ pé ohun tó máa fàbọ̀ sí nìyẹn. Ìdí nìyẹn tí mo ṣe ní mo máa appreciate àwọn Yíbò. Wọ́n mọ̀ pé ilẹ̀ ó jẹ́ nǹkan tó wà very important. Ìfẹ́ ta ní a nífẹ̀ẹ́ àjòjì jara wa lọ. Àmọ́ ṣé tí mo wá àwọn jẹgúdú jẹra náà fi ọgbọ́n gbalẹ̀ yẹn fún. Màgódò náà sì wọ́n tún ti fẹ́ gba Màgódò. A máa wọ ẹni tó máa tún náà wọ́n tà fún. Let us change our mentality by doing the right thing and ká máa wà truthful sí ara wa. Ọ̀rọ̀ ẹnìkan ó ní mommy tó bá ní ká rate being truthful to yourself o, how much are you going to give yourself? Mo ní màá fún ara mi ní 85%. Ó ní mommy I will give you 95%. Torí tó bá ṣe rí ni mo máa ṣe sọ. Ọ̀rọ̀ kí n má sọ àbí kí n parọ́, I will keep my mouth shut. Ọ̀rọ̀ kí n parọ́, I would rather keep my mouth shut. Torí bàbá mi, in fact, mo appreciate daddy mi gan. Wọ́n sọ fún mi pé tó bá pa irú ẹyọ kan, wàá wárọ̀ tó máa fi bò, wàá tún máa wárọ̀ tó máa fi bò, títí wàá wá di ẹrú irọ́. A lot of people want to deal, most especially our politicians. Ẹrú Fúlàní nìkan là ń pè wọ́n. Wọ́n kì í ṣe ẹrú Fúlàní nìkan o. Ẹrú irọ́ ni wọ́n. Until tó bá lọ fẹ́ ọmọ Fúlàní, kó tó belong, I must belong by first. I must belong by tulas, by tipátipá. Ṣé tipátipá ni? Ṣé tipátipá ni kéèyàn belong? It is mental poverty mentality. Òun ló jẹ́ káwọn èèyàn máa acquire àwọn nǹkan tí wọ́n need. Ẹlòmíì máa sọ fún yín pé òun ní mọ́tò 27, òun nílé 50. Àwọn èèyàn ò rí lé gbé. Àwọn èèyàn ò rí mọ́tò gùn. Kò ní company kankan o. Ẹ bẹ̀rẹ̀ pé company wo ló ní? Mo ti rẹ́ nìkan tó ná ní Rolls Royce 4. Car wash nìkan ló ní o. Car wash. Wọ́n bí money, how many people don't benefit from it? Wọ́n pọ̀. Wọ́n ní àwọn owó tẹ́ fi ra Rolls Royce yẹn jọ because liability ni wọ́n. One, ẹ máa sanwó fáwọn tó máa fọ̀. Ẹ máa sanwó servicing ẹ̀. Ẹ máa ra epo sí láti máa fi ṣe kíni, láti máa test ẹ̀. Ẹ̀yà Adéyínká ló wà fún mi ní 98% faithful. Thank you, Jare. Àwọn tó mọ̀ mí nìyẹn. Wọ́n máa ná owó lé lórí ni. Ẹ̀ẹ́dẹ̀ lè gbé mọ́tò mẹ́ta at the same time. Ìlú tó tún wá jẹ́ ìlú tí ò lófin. Tó bá jẹ́ pé bí ọ̀dọ̀ wa ń bí tó ṣe insurance sórí mọ́tò tó ń sanwó insurance lóṣooṣù. Wàá mọ nǹkan tó ṣe kíni tó dá wọlé. Àwọn owó tó yẹ kó fi kọ́ company oríṣiríṣi tó yẹ kó fi kọ́ àwọn ọmọjọ kó máa ṣe research. Ó yẹ bọ́ sí di researching. Àwọn ọpọlọ èèyàn ọmọ tẹ́lẹ̀ ṣe yahoo ó yẹ bọ́ sí bí yahoo ní kọ́kọ́ lè ṣe. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní develop apps. Ẹ bẹ̀rẹ̀ sí ní develop oríṣiríṣi nǹkan.
but nítorí pé wọ́n fẹ́ kó máa ṣe ránkà dédé fún wọn, wọ́n fẹ́ kó máa ṣe bàbá sà, bàbá kẹ̀, bàbá rere. Another thing ni pé we need to learn how to manage our situation. Every situation tá bá bára wa, every situation tá bá wà, ẹ jẹ́ ká máa learn. Èjì rárá ìṣokùn mórí yín, ẹ káàbọ̀. Ẹ jẹ́ Màámi Àlàkẹ́ Àdè, ẹ kújọ́ mẹ́ta mà, mo kí yín mà. Ẹ jẹ́ ká máa manage situation wa well, because ilẹ̀ Yorùbá tá ń sọ, ilẹ̀ Kaaro Ajire tá ń sọ, we need development. Ká develop mental capacity wa. Ká bẹ̀rẹ̀ sí ní encourage àwọn ọ̀dọ́. Ẹ wo àwọn movie tó ń ṣe ń sìn. Ẹ wo for example àwọn Nollywood ń sìn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní smoke. Wọ́n náà wọ́n act. Tó bá wá dàgbà dé stage kan. Tó bá bẹ̀rẹ̀ sí ní problem, heart problem, oríṣiríṣi àìsàn. Mo ti sọ̀rọ̀ nípa ọtí, mi ti sọ̀rọ̀ nípa cigarette. Wọ́n sì wà nínú àwọn topic tá ṣì máa treat. The rate at which wọ́n ṣe mutí, tó ṣe mu ṣíṣà yẹn, àwọn ìlú tí wọ́n mu kíní yẹn, wọ́n ní medical center tó ń ṣiṣẹ́ 247 tó dẹ̀ ń care fún àwọn aráàlú wọn. Ara Nigerian mentality ni ká máa káṣà aláṣà. Ìlú wa òtútù, ìlú tó gbóná ni. Ẹ tún máa mú iná, ẹ máa fà á sí ọpọlọ. Tó bá wá yá wọn máa ní pé kó máa dáwó fún wọn o, wọ́n sì kí o, wọ́n ṣe gbá kan o. A lot of people, okay, mo bẹ̀rẹ̀ late, so I have 10-15 minutes. A lot of people, nǹkan tí wọ́n jẹ́ náà máa bọ́sítà náà máa sọ pé àwọn jẹ́. Mo wọ Gucci, mo wọ kíní kan. Ara mentality nìyẹn. You are oppressing other people. Èmi náà fẹ́ bá wọn wọ Gucci. Èmi máa sọ fẹ́ nìkan, máa ní orúkọ ni gbogbo wọn ń tà. Orúkọ. Ara wọn mentality tí àwọn tó ń ṣe gangan, tó ní gangan, wọn ò wọ́ tó wa. Ẹ wo àwọn mọ́tò yẹn sìn. The rate tí àwọn Africa tí wọ́n ṣe, ẹ wo for example yìí tí mo ti mọ̀ dáadáa, city mi Champagne Aden, ìgbà tí wọ́n ṣe kí lorúkọ ẹ̀, mo ti gbàgbé orúkọ tó ń pè mí mọ́ ní English ṣá. The rate country tó mu ọtí jù Nigeria ni. Ẹmu ta ni tó jẹ́ titi wa, wọn ò mú tó bó ṣe mu wine àti champagne. And boost economy ìlú onílùú. Àwọn tó jẹ́ titi wa, ara mentality Nigeria nìyẹn o. Torí nílẹ̀ Kaaro Ajire láyé àtijọ́, àwọn ẹmu ògidì oríṣiríṣi òun ni wọ́n gbé sórí. Òun ni mentality Kaaro Ajire ni wọ́n lò. Wọ́n mọ̀ pé tiwantiwa ni. Ó dẹ̀ máa boost economy wa until the only way òun ni pé ká padà sí ilé, ká bẹ̀rẹ̀ sí ní boost economy wa. Ní ayé ìgbà yẹn, ìgbà oríṣiríṣi náà máa ń lò tó fi ń tà. A lè rebuild and reform it. Tábà tẹ̀ tí wọ́n fẹ́ make ẹ̀. Sálù. Tábà tí wọ́n fẹ́ make ẹ̀ pleasant to people. Wọ́n ṣe kí ni? À lo nǹkan tó jẹ́ titi wa. Tẹ́ bá rí tàbí most especially àwọn táwọn diaspora, tá bá wọ native. Àwọn èèyàn máa fọwọ́ kàn yín báyìí ni. Wọ́n máa wò yín báyìí ni. Bí ipò kọjá native tẹ̀wọ̀ yẹn. Nítorí pé àwa fúnra wa la appreciate nǹkan wa. Àwọn tó ń rí lọ́ọ̀kan, tó ń rí níta, wọ́n mọ̀ pé ó dáa gan. Tó bá jẹ́ pé a appreciate àwọn ewé àtegbò wa ni. Àwọn China wọn ò ní máa wá kó máa lọ rọ́ sínú sachet kó máa dá padà wá fún wa. Nígbà tí wọ́n ní kí lorúkọ ẹ̀, slimming tea, wọ́n ta slimming tea, mo ní láti aláyédáyé ni àwọn bàbá wa ti ní àgúnmu. Àgúnmu òun náà bá wọn rọ sínú nylon, tẹ́ máa kì sínú omi.
tẹ̀sán di slimming tea àìmọye àwọn àgúnmu tó yẹ pé flushing nìkan ló wà fún you will not slim but whatever tí ó bá dá lára it will flush it out kò jẹ́ nǹkan kan fún wa kò jọ wá lójú tablet yìí náà ni imported ni ìlú òyìnbó ló ti wá ó dàbí àwọn ọmọ mi ó ní kí ló dé tí mi kì í jẹ oúnjẹ òyìnbó mo nígbà tí mi kì í ṣe òyìnbó ẹ má bínú ará oko ni mí mo kàn wá lu òyìnbó ni mo lú kógán tó bá gbóúnjẹ òyìnbó lè máa mú ẹsẹ̀ mi báyìí máa sọ́ra mi di student máa wò báyìí ni torí pé kí ni mi kì í ṣe òyìnbó. That will now take me to our petition. Toro wa very important and essential. I think pé petition wa káàkiri o. Ẹ wá mo máa sọ fún yín pé I am an illiterate when it comes to computer. Àwọn ọmọ mi ò dé dá sí ọ̀rọ̀ tó bá ti jẹ́ pé anything that has to do with me. Go and do it yourself. No man sọ fún mi. Wọ́n dá sí mi. Wọ́n anything computer to computerize something. I am an illiterate. But àwọn ọmọ mi wọ́n ní dá sí. Wọ́n ní go and do it yourself. A ti ń pín káàkiri ẹ jọ̀ọ́ like what I told some people this afternoon. Mo ní wọ́n ní 5 million péré la need. Tá bá ṣe 20 million because ìran Kaaro Ajire we are over 80 million home and abroad. Ẹ jẹ́ ká pín káàkiri home and abroad. Petition yẹn wà very important fún wa. Nítorí pé ọ̀nà àti jáde kúrò nù Nigeria location 419 location jagajaga location pọmọlẹ́kún location fìyà jẹ aláìṣẹ̀ òun ni so ẹ jẹ́ ká máa pín petition yẹn ká dẹ̀ sign yẹn tó wà very important. Mo máa sọ ṣáà gbogbo àwọn politician tó jọ Yoruba tó sọ wípé àwọn fẹ́ hold one position or the other. Àdúrà kan ni mo máa gbà fún wọn. Àdúrà ni máa gbà fún wọn. Nàìjíríà máa ṣẹlẹ̀ sáwọn náà. Tí Nàìjíríà bá ti ṣẹlẹ̀ sí wọn, wọ́n á mọ̀ pé a sì ní one Nàìjíríà. Bàbá mi ó wọ̀ kí mo lè send ẹ̀ sí yín lórí messenger. Èmi gan ti sign ẹ̀ o. In fact, àwọn group of people tí mo gbé sórí WhatsApp, wọ́n sign ẹ̀ lọ́sàn-án. Gbogbo àwọn politician yẹn, Nàìjíríà máa ṣẹlẹ̀ sí wọn. Ó máa ṣẹlẹ̀ sí wọn, ó máa happen sí wọn. Àdúrà tèmi fún wọn nìyẹn. Because ara àwọn nǹkan tá à ń sọ nìyẹn. Ẹ máa sọ pé wọ́n Nàìjíríà nítorí pé ó ń favour yín, ẹ ń jẹ́ níbi òkú ìrònú. Nàìjíríà máa ṣẹlẹ̀ sí wọn o. Ó máa ṣẹlẹ̀ sí wọn o. Ó máa in fact á nà wọ́n lẹ́gba pàápàá. Á nà wọ́n lẹ́gba. Á nà wọ́n lẹ́gba. So ẹ má jẹ́ ká gbàgbé petition yẹn toro wà very important. Ẹ rí nísìnyí pé àwọn ọba ilẹ̀ Kaaro Ajire ọba aládé tán pera wọn lọ́ba o tọ́nà bá o wọ́n ti lọ fẹ́ Fúlàní kí sálárì wọn lè máa lọ déédéé kọ́wọn náà lè bìlọ́ǹgì kó má di wípé gbogbo ìran ọmọ Káàárọ̀ gbogbo àwọn ọkùnrin wa tí wọn bá fẹ́ Fúlàní wọn ò ní ríṣẹ́ ṣe. Ẹ wọnú sójà Nàìjíríà sìn àwọn wo ló wà ń bẹ̀ Fulanization. Ẹ wo kí lorúkọ ẹ̀ Air Force ń sìn Fulanization ni. Ẹ lọ wo gbogbo sector each sector Fulanization ni. Ẹ wo gbogbo àwọn governors wá sìn wọn ò lè dánú rò mọ́. Wọn ò lè dánú rò torí mentality Nàìjíríà ló wà lórí wọn. Wọ́n gbọ́dọ̀ gbàṣẹ. Wọn ò lè dánú rò. Wọn ò lè dáṣẹ pa. We saw it clearly. Public ló wà. Tí Sanwó-Olú tó ń sọ fún ọlọ́pàá yẹn pé call your boss. Ó ní call him yourself. A whole chief security officer of a state. Wọn ò táṣẹ wọn ò náṣẹ lẹ́nu. Wọn ò táṣẹ pa. Fúlàní tí ń pàṣẹ fún wọn lórí ilẹ̀ wọn. Ìdí nìyẹn tá gbọ́dọ̀ ṣe jáde kúrò nínú Nàìjíríà. Torí pé kí ni Yorùbá nation ló lè solve gbogbo problem yẹn. Òun ló máa mú wa padà sílé. Òun ló máa jẹ́ ká má ṣe mentality rituals mọ́.
ẹ wo gbogbo àwọn youth sìn rituals here and there. Tó bá jẹ́ pé bí wọ́n ṣe wà yẹn sìn àwọn tí wọ́n lọ sí school àwọn okay ẹ wo nílùú yìí sìn gbogbo àwọn ọmọ tó wà yunifásitì náà ń gbowó pé wọ́n lọ sí school. Àwọn tí wọ́n ti jáde school tí wọ́n ò tí ì ríṣẹ́ wọ́n ń gba benefit pé wọ́n ò ríṣẹ́. Àwọn ọmọ kéékèèké tí wọ́n bí torí pé wọ́n bí wọn wọ́n gba benefit. A ní resources tá lè fi ṣe. Ìdí nìyẹn tá fi ń polongo Yorùbá nation. Ẹ jẹ́ ká gba nation wa ká rebuild ẹ̀. Ká kúrò lábẹ́ àwọn àjòjì. Mo wá fẹ́ sọ ọ̀rọ̀ kan, ọ̀rọ̀ tí daddy yẹn sọ fún mi tí mo fi sọ fún wọn pé kó má jẹ́ gbàgbé kán jẹ́ kí n kọ sílẹ̀. Tí ó bá jẹ́ wípé àwọn Fúlàní jẹ́ ọmọ Nàìjíríà kí ló dé tí wọ́n wálẹ̀ káàkiri? Wọn ò ṣe dúró sórí ilẹ̀ wọn. Wọn ò ṣe dúró sí orí ilẹ̀ wọn. Ẹ wo àwọn ọmọ Kaaro Ajire sìn. Àwọn ọmọ Ìbàdàn wọn ò wálẹ̀ ní Ìbàdàn wọn. Àwọn ọmọ Ìjẹ̀bú àwálẹ̀ níjẹ̀bú wa. A sọ pé a fẹ́ lọ gbalẹ̀ ilẹ̀ kankan. Kí ló dé tí wọ́n fẹ́ ti àtòdìndí north tí wọ́n fẹ́ gbalẹ̀ ní ilẹ̀ Kaaro Ajire? First and foremost, àwọn Hausa, they clear them off. Ìran Hausa mélòó ló kù? Àwọn Hausa la mọ̀. Ìran Hausa, ìran Yíbò, ìran Yorùbá, ìran àwọn middle belt. Ìdí nìyẹn tó fi jẹ́ pé Yorùbá nation ní solution. Ẹ jẹ́ kí gbogbo wa ká sign ní petition. Mo wá sọ ọ̀rọ̀ kan, èmi àti yín ẹ jẹ́ ká pín fún èèyàn 20 ká wá ṣe follow up sí wọ́n sign yẹn. So that before the time tí wọ́n fún wa signature yẹn máa ti pé. Kò sí nǹkan tí anybody fẹ́ forúkọ anybody ṣe o. Ẹ má jẹ́ kó dẹ́rù bà yín. Signing petition kíní náà ń gbé lọ o. United Nations ni o. Kò ní nǹkan ṣe pẹ̀lú Nàìjíríà o. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú Nàìjíríà. Ẹ má jẹ́ kó fi dẹ́rù bà yín rárá rárá. À ń sọ wípé a fẹ́ òmìnira ni. A fẹ́ òmìnira orílẹ̀-èdè Kaaro Ajire. Èmi náà ti sign yẹn o. I use my name everything. Ẹ dẹ̀ mọ̀ pé ìlú ta wà ìlú tó ní data ni. So ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàlàyé fáwọn ìyá wa tó ń tajà. Bí irú nísìn mo ti rán èèyàn kan lọ sí Ìkọ̀tún. Ó dẹ̀ ti ń ṣiṣẹ́ lórí ẹ̀. Máa bá wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ kí gbogbo wa ká pélé àwọn tá máa ń fún lówó tá ń ṣe gbogbo ẹ̀ sí. Ẹ send petition sí wọn pé thank you tó lè ṣe fún mi fún nǹkan tí mò ń ṣe fún ẹ. Ó dàbí ọmọ mi kan. Ó ní ó pè mí ó fẹ́ mo ní má dúpẹ́ lọ́wọ́ mi lọ fún èèyàn 20 ní petition yẹn kó follow ẹ̀ up kan sign ẹ̀ ìyẹn ní thank you tí mo fẹ́ gbà. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo wa ní petition yẹn wà very important. Ẹ jẹ́ ká sign ẹ̀ then ẹ jẹ́ ká máa ṣe kí ni ká máa bọ́ gbogbo àwọn ìṣòro tí a ní ká máa bọ́ sílẹ̀. Ẹ má jẹ́ ká gbé wọ Yorùbá nation. Yorùbá nation là ń wò lọ́ọ̀kan yìí o. I have 110% pa máa gba Yorùbá nation. Mo wà convinced pé Yorùbá nation máa wáyé. But ẹ má jẹ́ ká gbé mentality Nàìjíríà ká tún gbé lọ Yorùbá nation. Gbogbo àwọn nǹkan tó lè affect wa psychologically. Nítorí pé nísìn ẹ ti rí pé kò síbi tí security wà mọ́. Bọ́ọ̀sì state bọ́ọ̀sì lọ́mọ yìí wọ̀ o. Tí wọ́n pa. Ó dùn mí pé mi ò mọ̀ yẹ ọmọ yẹn. Ẹkún kíkorò tí ìyá yẹn ń sun ló yẹ kó máa fi ṣe èpè fún àwọn tó pa ọmọ ẹ̀. Eléyìí ò sọ̀rọ̀ justice kankan. Ọlọ́run ṣèdájọ́ o. Ọlọ́run ti fún wa ní ahọ́n o. Ó dẹ̀ ní àṣẹ wà ńbẹ̀. Ọ̀ọ́kọ́ lọ ró òkú ọmọ yẹn. Tó bá jẹ́ pé àwọn tó wá tọ́nà wà ń díẹ̀ tí wọ́n ra èèyàn tí wọ́n ń jẹ èèyàn náà wà ń díẹ̀. Nígbà tí wọ́n bá ró òkú tó bẹ̀rẹ̀ sí ní wọ́rí wọn, àwọn náà wọ́n máa mọ̀. Torá ti gbọ́ information pé àwọn kan wà ẹran èèyàn ni wọ́n ń jẹ.
wọ́n ń tà wọ́n ni bàbá mi Adépọ̀jù àyín náà ti sign ẹ̀ gbogbo àwọn fámìlì ẹ̀ send ẹ̀ sí wọn pé kán sign ẹ̀ o tó bá ti sign ẹ̀ kéèyàn kan má pè pé brother o sister o petition yẹn wà important brother Òjó mi ò ní nọ́mbà yín lọ́wọ́ o ẹ send message sí mi kí n send the petition sí yín 20 people látọ̀dọ̀ ẹ̀yin náà wọ́n gbọ́dọ̀ sign petition yẹn o part 4 wa ó máa dánu dúró lẹ́yìn tó bá dijọ́ Tuesday tó ń bọ̀ èní ní Thursday yẹn Tuesday tó ń bọ̀ we continue ẹ ṣé mo dúpẹ́ o ẹ jẹ́ n kí àwọn èèyàn mi Daddy Idris mo rí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé mo dúpẹ́ bàbá baálẹ̀ bàbá ni máa ń pè yín torí pé bàbá baálẹ̀ ẹ yí baálẹ̀ bàbá ẹ yí padà sí ẹ̀yìn ẹ kọ́ dáadáa ní ti Yorùbá Màámi Àlàkẹ́ Àdè ẹ ṣé gan ni Nàìjíríà máa ṣẹlẹ̀ sí wọn o tá bá ti ń gbàdúrà láràárọ̀ àdúrà tí ká gbà fún gbogbo wọn gbogbo àwọn politician yẹn Nigeria must happen to them Nigeria must nà wọ́n lẹ́gba ẹkún kíkorò tí ìyá bá mi ṣe sun ẹkún kíkorò tí màmá ọmọ tàbẹ́kúta yẹn tó sun káwọn náà sun ẹkún kíkorò yẹn àdúrà ni kì í ṣe pé àdúrà ni ṣebí wọn Nigeria náà fẹ́ it must happen to them wọ́n lè mọ bó ṣe ń rí lára because Yorùbá ló ní finá jó ara ẹ wò kó tó fi jó ẹlòmíì ẹ ṣé mo dúpẹ́ o a kú palẹ̀mọ́ weekend o àádélé báre o wàhálà dààmú ò ní jẹ́ tiwa o ẹ má gbàgbé petition yìí o ó wà important ẹ bá wa sign petition o ẹ sign petition o this one is an original petition ẹ jẹ́ kí gbogbo wa buwọ́ lù tó bá béèrè 5 million ká gbé 20 million ká jẹ́wọ́ ọmọ ọkọ Kaaro Ajire ká jẹ́wọ́ ẹ̀ fún wọn ká gbé 20 million lẹ̀ á tó bẹ́ẹ̀ á jù bẹ́ẹ̀ lọ nǹkan tá a lè ṣe ni àdúrà wa ti gbà á ti gba Yorùbá nation ká kọ̀ wọnú ẹ̀ ní ká wá bọ́ mentality Kaaro Nàìjíríà ká bọ́lẹ̀ ká gbé ti Kaaro Ajire wọ̀ ká ní ẹ̀mí ìdáríjì ká dáríjìra wa ká ní ẹ̀mí ìfẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ká ní ẹ̀mí ìṣọ̀kan ká lè dé ilẹ̀ ìtura ilẹ̀ ìlérí ilẹ̀ ìfọkànbalẹ̀ ilẹ̀ ìtúsílẹ̀ Elédùmarè á mú gbogbo wa débẹ̀ láyé àtàlàáfíà o a ní fojú sunkún o Nàìjíríà ò ní ná wa lẹ́gba o kò ní ná mọ́ wa lẹ́gba o moi aussi je signe avec ma famille c'est même simple kò gbásíkò in fact ìṣẹ́jú mẹ́ta péré ni ìṣẹ́jú mẹ́ta péré òun ni mo fi sáìn ẹ̀ kò gbà mí lásìkò rárá à ń torí pé mo wà nínú meeting gan mo tún ṣe pẹ́ bẹ́ẹ̀ yẹn kò ju 2 minutes lọ 2 minutes ẹ ti sáìn ẹ̀ tán ẹ ṣé mo dúpẹ́ see you all next week bye.